mo kí gbogbo ọmọ kóòtù òjìrè jákèjádò àgbáláyé mo kí wa wípé a kú dédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ lágbára Elédùà ẹ̀yin ènìyàn mi bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá òun ni mo tún mú wá fún yín o ní pàtàkì lórí awuyewuye tó ń lọ níbi ọjọ́ bíi méjì mẹ́ta sẹ́yìn látàrí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ní wọ́n fẹ́ fi Ṣèyí Tinubu ìyẹn ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà jẹ oyè ọ̀kanlọ́mọ gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn mi Aláàfin Ọ̀yọ́ dá ọjọ́ pé o Aláàfin Ọ̀yọ́ dá oṣù náà kó o òní yìí ni wọ́n ṣe ìwúyè yìí akutupu nílùú Ọ̀yọ́ aláàárẹ̀ jàgbá nǹkan gbé nǹkan anu ọ̀pọ̀lọpọ̀ ọba aládé ní ilẹ̀ Yorùbá ni wọ́n péjú pésẹ̀ síbi ìwúyè yìí ṣùgbọ́n nǹkan ló bà mí lọ́kàn jẹ́ díẹ̀ tí Aláàfin Ọ̀yọ́ tó tún fi jẹ oyè ọba lóyìn of Yorùbá land mo fẹ́ lè sọ pé bí ò gbórúkọ oyè bí eléyìí rí gan nínú ìtàn ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ó ti wáyé náà ṣùgbọ́n ẹni gangan tó fi jẹ ọba lóyìn yìí òun ló kọ mí lóminú nítorí pé ọmọ Fúlàní pọ́nbélé òun ni arákùnrin yìí Abdulazeez Abubakar Yari òun lórúkọ arákùnrin yìí ńgbà tá a ṣèwádìí ẹ̀ wò láti Kánò ni wọ́n ní arákùnrin yìí ti wá àwọn kan tiẹ̀ sọ pé Sókótó ni ẹ̀yin ènìyàn mi mo wá ń wò ó níwò wípé pẹ̀lú ìpànìyàn àwọn Fúlàní tí àwọn ọmọ kóòtù òjìrè ń pariwo lé lórí ṣé à ń lé àwọn Fúlàní lọ ni àbí fún ara wa la tún ń pè wọ́n wọlé fúnra wa èyí ni ọba Aláàfin Ọ̀yọ́ ṣe tó kọ mí lóminú o tẹ́lẹ̀ yìí tún dàbí pé ó tún dúró fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa nítorí pé ẹni tó jẹ oyè yìí ìrandíran ẹ̀ la máa jẹ oyè yẹn lọ ní ìlú Ọ̀yọ́ o tí ò ní sí ẹnikẹ́ni tó máa bá yìí tó máa tún yẹ̀ lọ́wọ́ ẹ̀ wò kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ṣé imú ẹlẹ́dẹ̀ ẹ̀wọ̀n ò ní wọgbà àwa kan ń gbìyànjú láti lé wọn lọ àwọn ọba aládé ilẹ̀ kóòtù òjìrè wọ́n torí owó wọ́n gba àwọn ará abí padà wọ́n dá wọn padà sọ́dọ̀ wa ọba Olúwo ń ṣe tiẹ̀ ó ń kọ́ àwọn Fúlàní wọlé bàbá wa Òwò Adé èyí tẹ́ ẹ ṣe yìí bàbá ọmọ kóòtù ọmọ Yorùbá pọ̀ káàkiri àgbáyé both home and abroad tó yẹ kó lè jẹ oyè ọba lóyìn yìí eléyìí tẹ́ fi Abubakar Yari tí ẹ fi jẹ láti ìlú Sókótó ìmùlẹ̀ Sátánì Sókótó bàbá ẹyọkan tẹ́ ẹ ṣe rèé tó kọ mí lóminú ẹ̀yin èèyàn mi ẹyọkan tí mo rí rèé o tó kọ mí lóminú fún ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ kóòtù òjìrè máa fẹ́ kẹ́ ẹ jẹ́ ká farabalẹ̀ kájọ wo fídíò yìí bí gbogbo nǹkan ṣe lọ nílùú Ọ̀yọ́ lónìí kẹ́ ẹ jájọ fojú rí ṣe pé mo sọ lẹ́ẹ̀kan pé aláàárẹ̀ jàgbá nǹkan gbé nǹkan anu jájọ wò ó bó ṣe lọ ẹ̀yin èèyàn mi Ṣèyí Tinubu òun náà ṣe bẹbẹ àti àwọn ìsọmọgbé rẹ̀ tí wọ́n jọ dé wọ́n ṣe bẹbẹ nílùú Ọ̀yọ́ lónìí o ìlú Ọ̀yọ́ ó milẹ̀ tìtìtìtì nǹkan kí sẹ̀sẹ̀ ràgó nílùú Ọ̀yọ́ lónìí ẹ̀yin èèyàn mi ẹ jájọ farabalẹ̀ dáadáa ntẹ̀yìn náà bá rí lórí àwọn ọ̀rọ̀ tá a sọ yìí àti ìgbésẹ̀ tí Aláàfin Ọ̀yọ́ tún gbé láti fi Abdulazeez Abubakar Yari tó jẹ oyè ọba lóyìn ti ilẹ̀ Yorùbá bẹ́yìn náà bá ṣe rí sí ẹ bá wa fi sí abẹ́ comment section ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin olólùfẹ́ mi tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ máa bá ètò wa yìí pàdé ẹ subscribe sórí ìkànnì yìí ìkànnì tá a wà yìí níjà fún ìjàngbara ìdásílẹ̀ orílẹ̀-èdè Odùduwà kí Olódùmarè ọba kó ràn gbogbo wa lọ́wọ́ ẹ̀yin ènìyàn mi ẹ farabalẹ̀ ẹ jájọ wo bó ṣe lọ nílùú Ọ̀yọ́ lónìí.
máa ti wọ́n fún àgọ́ ní séèyàn lẹ́yìn wọn ẹ bẹ́ẹ̀ dúró díẹ̀ fún wọn lẹ́yìn wọ́n máa ti wọ́n torí kò sí.
Saguma. Senator. You want some? I'm going with that. He understands what is love. He's not going. He's not going. Emma Bino. Sorry, I'm not doing
People are moving now. nínú ọdún ìlú Ògùn ọdún ìlú Ògùn ọlù tó wà ní kábíyèsí gbẹdẹ òtún ọ̀rọ̀ kábíyèsí o.
dress back so that you can capture better. Ìyá ọmọ Tinubu àwọn olóko ọmọ olóko olóko. Àkànní Aláàfin àgbà gbogbo ọba bàbá Sàtìsàn General bàbá Olúṣèyí Tinubu bàbá Adéyẹmí Adéníran ọmọ ọba ní ṣe bí ọba Aláàfin òní bí ní káwọn wọlá ọlọ́lá kiri Sàtìsàn. Àkànní òní bí yà káàkó bá àsìgbà lọ́lọ́hùn òmòdì Ọ̀yọ́ jẹ́ nílé ìsìnyàn Bọ́lá Olúkúewu Lájìgbòlù òrò ọmọ Àtìbà òkúta méjì bàbá èkùrọ́ Àkànní wọ́n rí ó wọ́n kápó lápò wọ́n gbọ́ bàdọ́fà Sátìsà wọ́n ká pátá lórí àpáta ó débẹ̀ ó dùn wọ́n lójú ọjà wọn lọ́sàn ọ̀dà wọn gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ odò Àjàgà Ìṣẹ̀ ará Abolongo kọ̀bọ́dọ̀ sọ̀sẹ̀ ọjọ́ fi ń jà iye òdúróde lákàlú ọmọ akànwújà kẹ̀kẹ́ lójú ogun Adéyẹmí Adéníran ọ̀dọ̀ bàbá rẹ̀ mú kúrò lọ́dọ̀ bàbá rẹ̀ lọ́mọ ọba lẹ́kọ̀ọ́ lóyìn lẹ́kọ̀ọ́ níbí níra rẹ́gẹ̀ mọ́sẹ̀ Àkànní èyí méjì adé pẹ̀lú ọwọ́ adé iye ẹlẹ́wù ẹ̀dù àbòkò sábòkúpa ọwọ́ adé ìyàdá ẹlẹ́wù ẹ̀dù àbòkò.
Akíọ̀sà. Kábíyèsí o. Olórí abalẹ̀ Yorùbá káàbàtà. Kábíyèsí o. Ẹ̀rọ ẹ̀.
Senator.
ẹ̀yin ó lè gbẹ̀yìn báyìí jó gbẹ̀yìn báyìí Kọ́lá jó gbẹ̀yìn báyìí ó lè gbẹ̀yìn báyìí ok gbẹ̀yìn báyìí kó jáde Yeah, we want to join the picture. Move back. Please move back. I want to take it. I'm not sitting here. Sit here.
Akíọ̀sà ikú arólé láti kábíyèsí aláàfin Ṣàngó kábíyèsí aláàfin àgbà gbogbo ọba kábíyèsí arúgbọ́lọ́mọ wálé kábíyèsí ọmọ.
looking king of boys of the Federal Republic, what the Alaafin of Oyo is about to do, conferring on Barrister Seyi Tinubu, the CEO and co-founder of Let's Start Pro Media Limited, the traditional honor of Okanlama of Yoruba land. This is the conferment which the Alaafin, His Imperial Majesty, Okanlama King of Voice of the Federal Republic. Ọ̀kanlọ́mọ Bárìsà Olúṣèyí Olúmalóṣèyí Tinubu ó ṣejú agbára ṣe tójú àjẹrò ṣe bẹ́ẹ̀ náà láti rí ṣe ìkúrà báyẹ̀ yé olùmọ̀wúre fún ọ̀kanlọ́mọ ilẹ̀ gbogbo Yorùbá. Hey, sis to the left. Please, can you move a little bit to the left? Your left, please. Àṣẹ kábíyèsí. Àṣẹ. Ó ti fẹ́ di bẹ́ẹ̀ o, ó ti fẹ́ di bẹ́ẹ̀ o, ó ti di bẹ́ẹ̀! Ọ̀kanlọ́mọ! Gbogbo ilẹ̀ Yorùbá. Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá. Fún bàbá yèyé, kábíyèsí, àkànní òòṣà. Ọ̀kanlọ́mọ gbogbo ilẹ̀ Yorùbá o. Ọ̀kan ni Aláàfin ọ̀pọ̀ wà lè lọ́wọ́ fi jẹ́ Ọ̀kanlọ́mọ gbogbo ilẹ̀ Yorùbá. Kábíyèsí ní kí àjẹgbó àjẹtọ́. Hospital Manager of Men and Resources, Ọ̀kanlọ́mọ gbogbo ilẹ̀ Yorùbá. probably the biggest out-of-home advertiser in Africa. Ṣèyí ọmọ tí mo mú fàgbọ́ ayé rí. Barrister Seyi Tinubu. Ṣèyí Tinubu Ọ̀kanlọ́mọ nílẹ̀ Yorùbá. Ọ̀tún kábíyèsí. Yorùbá ò bá fi ọ̀kadà padà sí. Oníwà tútù ọ̀tún wájọ bàbá lómi. Barrister Seyi Tinubu. Ṣèyí ọmọ tí mo mú fàgbọ́ ayé rí. Olóògbé yìí fọ́, olóògbé yìí fà wá. Thank you very much. Now we'll be starting the installation, and I would like to prepare that open by some of the ladies here. They will be starting that and we're getting there on some of our chiefs. Thank you very much. Kábíyèsí kú bàbá yìí. Bọ́lá ṣe dá nìyẹn. Bó ṣe gara tọrọ wọn tẹ. Ó pè wọ́n wá kọ́ náwó sókè wọ́n. Kọ́ náwó sókè. Wọ́n tún máa lọ síwájú.
fún gbogbo bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀ dìde láti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀ wá ní àsìkò yìí gẹ́gẹ́ bí mo sọ ní Gẹ̀ẹ́sì a wá bẹ̀rẹ̀ sí ṣe gbogbo ètò láti rí i pé a fi àwọn ìjòyè wa tuntun Ọbalóyin títí ilẹ̀ Yorùbá àti Ọ̀kánlọ́mọ títí ilẹ̀ Yorùbá a ó mọ ṣe gbogbo àwọn ètò náà báyìí lẹ́yọ̀ọ́yọ́ ẹ ṣe gidi gan o dúpẹ́ o. ó ṣe àpapọ̀. torí ẹ̀ ní òjò ajá láti jẹ. àwọn fi fóònù lápò ẹ̀gbẹ́ èèyàn sọ̀nà. àwọn oyè àwọn ilẹ̀kẹ̀ ní bàbá sọ̀rọ̀. ó nu àkọ́kọ́ yìí. àwọn tó máa bàbá ẹ̀ kò ní rí. ọbẹ̀ yẹn ti wọlé ẹ̀ ṣá. ó ti padà wọlé síwájú. What is happening on stage, but you can't see perhaps of the LED screens closest to you. The Alaafin of Oyo, the Supreme Leader of Oyo, is performing the conferment of chieftaincy title on distinguished Senator Abdulaziz Yari at this point in time. That's exactly what is happening on stage. Just to report the situation. Wọ́n fi wọ́n jẹ oyè Ọbalóyin báyìí. Aláàfin gbogbo Ọ̀yọ́ àti gbogbo ilẹ̀ Yorùbá. Alára ṣe ojú wọn ṣe, Ìrájèrò náà ṣe ojú wọn ṣe. Kábíyèsí kò ní kú yín lọ́wọ́. Láṣẹ Elédùmarè. Orí àkókò tí ẹ̀ ń gbọ́lẹ̀ Yorùbá rèé o. Wọ́n fi ń joyè ewé àkókò nìyí. Nada wanda muka gaya ma mutane cewa zan nada muku sarauta shi ne suka yi. Ewé àkókò ó ní kábíyèsí wọ́n já lé ẹni tí ń ṣe ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹni tó ti fi ìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Zamfara. Ọ̀jọ̀gbọ́n Yari olóòní adé náà ní àkọ́bí o tí ikú bàbá lè yé. Ẹ̀rọ mi ṣe kábíyèsí o. Kábíyèsí o. Àṣẹ o. Kábíyèsí gbàdúrà ẹ̀mí gígùn àlàáfíà ẹ̀mí gígùn àlàáfíà òun náà ní kábíyèsí òun náà ní wọ́n gbàdúrà rẹ̀. Láṣẹ Elédùmarè orí òní kọ́ yín ẹjọ́ kò ní dùn yín. Kábíyèsí ní wípé bó ṣe tú àwọn ará iwájú ṣe bẹ́ẹ̀ náà yóò ju ẹ̀yìn náà ṣe. Sorry, officer, catch the front. The uncommon transformer is looking on very soon. You shall be coming back for your own high ranking. Can we give him a big round of applause? Yes, has just the Emperor Telu the First has just conferred on the former governor of Zamfara State, His Excellency, distinguished Senator Abdulaziz Yari, as the Ọbalóyin of Yoruba land. Please a round of applause for him. Ọbalóyin re o. Ọbalóyin. Ọbalóyin re o.
Standing and exchanging handshake with your common president of the Federal Republic of Nigeria. Congratulations. This is brotherhood. This is friendship. This is camaraderie. This is solidarity. Congratulations, sir. And I see his son, Abayari, taking pictures with his father and Senator Yunus Akintunde of the Deputy Speaker, House of Representatives, as well as the Deputy Governor of Kebbi State. So thank you very much. Former Vice President of Ghana, thank you so much. Dr. Asma'u Abdulaziz Yari, the wife of Obaloyi, Obaloyi of Yorubala, is going to take our own chieftaincy title. Is now Kneeling right in front of the Alaafin of Oyo, Dr. Asma'u Abdulaziz Yari, and she's about to be confirmed with her own chieftaincy title by the Alaafin of Oyo, and today she will wear a new title. She will be known as Her Excellency Dr. Asma'u Abdulaziz Yari, Yeye Obaloyi of Yorubala. She's about to be crowned. Dr. Asma'u Abdulaziz Yari. He's praying for her. Our prayer is that all these prayers will come to pass. She will live long. She will be a good ambassador of Oyo and indeed the entire Yoruba land as Yeye Obaloyi. Ẹ bá mi ṣe kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kí adé pé lórí, kí bàtà pé lẹ́sẹ̀. Yeye Obaloyi. Yeye Obaloyi ẹ kú oríire náà. Congratulations. Obaloyi rere. Obaloyi rere. Obaloyi rere. Obaloyi ẹ kú oríire náà o. Long may you reign. Gbogbo àdúrà tí wọ́n ṣe fún yín á mọ yín lórí o. And your reign will bring peace and lasting peace not only to Oyo kingdom but to bring peace to the entire country and by extension West Africa and Africa and the world. Congratulations. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. You dey find real Yoruba gist, culture, truth and vibes. Na here e dey. Arole Baba 1010 Media, no dollar. Subscribe, sharp.